ìyá Jamiu òun sùn lọ́wọ́ ibi ni wọ́n náà ń sùn ilé ibi lẹ́ni náà ń sùn ibi lè ń sùn àbí kí ló kélé Musa tó ń sọ rèé máa gbọ́ ibi ni wọ́n sùn níbo ni ilé yín. ilé akẹ́rẹ́ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n fi mí sí lọ́dọ̀ tí ó ti sá lọ fún ọ. ó ti sá lọ fún ọ dáàdi ẹ̀ ńkọ́. dáàdi ẹ̀ ń bẹ lẹ́yìn odi. lẹ́yìn odi mọ́mí rẹ̀ ńkọ́. ìyá rẹ̀ ti sọ fún ikú ẹ̀mí ti ṣaláìsí. mọ́mí ẹ̀ ṣaláìsí ọmọ ìwà bá mi lóde ọba lóòótọ́ ṣùgbọ́n ibi tí ògbó yín sùn wá ń sùn rèé. ó náà máa tọrọ owó ni Musa. ẹ ti mọ ọ̀nà oníkó dìde ni. sílẹ̀ Musa wọ́n mójú ọmọ náà lóde ọba àwọn náà. bí tẹ́ wá ń sùn rí yà ọ̀dà ọlọ́wọ́n sànà ẹni tó sùn iná nǹkan síbi táwọn ẹni yẹn náà sùn rí. ó lágbára o sáàsì ẹ̀bọ́ tàwa ni dá yà ní tá a bá sọ fún ọ náà ni pé ilé yẹn là ń wá báyìí sún síbí ẹ̀rọ àwọn mọ́ mọ́ ní tá a bá sọ fún ọ ni pé ilé yẹn à ń wá lé yẹn lọ́wọ́ báyìí àti ìrì ni tí wọn náà bá sì lè fi lọ tí wọn náà bá lè fi lọ because àtàná láti fọ́n sí ìta tá a ti ń wálé yẹn àti ìrì bọ̀ kọ́mọ́dà bí wàá wípé a kàn gbé ọkọ̀ lórí ìta wípé kínní ká lè wá fi ọlọ́kàn balẹ̀ pa àti ìrì lé yẹn ni tẹ̀wọ̀n pé ilé ṣòro ó ṣòro wa mọ́mọ́ ṣèṣì mọ̀ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ń sùn bí mọ̀mọ́. Ibi làwọn mẹ́rẹ̀ẹ̀rin sùn. Àti Musa. Ṣé Musa ti jáde ni? Musa wọ́n ní Musa wà nílé. Musa ó sì gbẹnu bóde. Ebe àwọn tá a sọ wípé ó béèrè ẹ lánàá rẹ̀. Àtẹlé àti ìyá rẹ̀. Ìyá Musa ní ìtẹ́ ẹ bá lánàá. Ìyá rẹ̀ tó kú nù. Ìyá Musa nù. Ṣé èso àwọn onísùnù lé. Àní ẹ̀sùn. Ìyá ẹ̀ lẹ́ bá lánàá tí ń sọ̀rọ̀ lọ́nbí. Èmi ọmọ ọ̀rọ̀ pa fún yàn. Ìyá rẹ̀ rí. Ìyá rẹ̀ nù. Ìyá Musa nù. Ibi tó ń gbé ń tiẹ̀ rí. Ibi tí ń gbé nù. Ìlé purọ́ fún yín. Sẹ́ẹ̀rí ẹ̀ ìṣàjògì ni èmi dáìmẹ̀dì mọ́ mi. Níbo lẹ ti mọ̀ mí mọ̀mọ́? Wọ́n ní bọ́rọ̀ bá dé ká sọ. Sẹ́ẹ̀rí kọ́ọ́dírì. Ta ni ń jẹ́ kọ́ọ́dírì? Ní ilé àgọ́. Ìmọ̀ tí ń jẹ́ kọ́ọ́dírì. Àjọkè wọ́n ṣe bí ọ̀yà sí kọ́ọ́dírì ní ilé àgọ́. Rárá o rárá àṣẹ kọ́ọ́dírì. Bó lè lè ṣe wá jẹ́ ń bí n tẹ̀? Ọmọ ilé. Ṣé lè? Ẹ mọ̀ pé odò lè èèyàn ò lè nílé ìjọ̀mọ́ nílé bàbá. Ìdí ọ̀rọ̀ náà. Bó ní sílé ìyá rẹ̀ nílé ni? Ibi ilé fámìlì ìyá rẹ̀. Bí fámìlì ìyá rẹ̀. Bí fámìlì. Ó ní ìyá àwọn ti kú. Ìyá rẹ̀ ti kú. Bàbá rẹ̀ ó ní. Bàbá rẹ̀ kú. Bàbá rẹ̀ kú. Ibo bàbá rẹ̀ bá wà? Ọ̀nà ti jan àti ẹ̀mọ́ kókó. Mọ kókó bàbá rẹ̀. Àmọ́ kókó bí bàbá rẹ̀. Ṣé òun náà máa tọrọ owó lójú rẹ̀? Bẹ́ẹ̀ ni a máa tọrọ èmi èkúrọ́ sẹ́rẹ́ ṣé ń gbè mí náà tèmi náà wà lára mi. Bọ̀ òun náà ń tọrọ owó ni. Òun náà tọrọ ṣùgbọ́n ìtì ń ṣe ńlọ fàtì. Kí ló ń ṣe? Kẹ́ni tí máa ṣe wọ́n ń ṣe. Bí kíni? Wá pa. Ní máa ṣubú lulẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀tọ́ fàgà tí ò fi lè dúró bí sẹ́nu. Tí ò fi lè dúró bí sẹ́nu. Tọ́ba rẹ̀ ní hẹ́ẹ̀kù rẹ̀. Ó lè jẹ́ pé tí wọ́n bá tọ́jú ẹ̀ tó fi. Ta ló níbi tí wọ́n ń gbé yìí gan? Bá mi gbé. Àwa táwa ní lérè. Ok. Ilé àwọn ọkọ tèmi. Ilé àwọn ọkọ yín rè. Táwọn ní wá yọ àwọn ní yọ̀ǹda bí ìpín. Mo ò sì láyé mọ́. Ó yá ìyá Jamiu dà. Tí ọba jẹ́ pé àwọn èèyàn ọba kú ni orílẹ̀-èdè ò lè rí báyìí. Ó sì bẹ́ẹ̀ ni.
tí ń fa ni. ọyẹ wòwú gidi ìyá kínní ìgbàanú tó tiẹ̀ so mọ́ nùnù táwọn èèyàn fi ń pé àbò olóyún ni. ìgbàanú. àwọn èèyàn ní àbò olóyún ni. àbí wọ́n ra gírísì wọ́n ra nǹkan kan tó kí wọ́n rà para gbogbo ẹ̀yọ́ wà wú bàbàbà táwọn èèyàn pé àbò olóyún ni. tó ẹ̀yin olólùfẹ́ wa a ní ká wá kàn sí ìyá Jamiu ni láti fi wá fọkàn ìbalẹ̀ pé àti ìrìlẹ̀ ni because kọ́mọ́dà wíwá pé àwa wà gúnlẹ̀ ń bí lásán àṣì kankan lórí ẹ̀bọ̀ nígbà tá a dé bíbá yìí tá a bá ní bíbá yìí ó tọ̀ọ̀tù ó sò yà wá lẹ́nu because bínú ilé ìṣeré bíbá yìí àwọn mẹ́rin ni ń sùn bẹ̀ táwa tiẹ̀ sí bí àwọn méjì ni ń chíǹjì lọ́wọ́ Ọlọ́run ilé ayé yìí ó lágbára o ìwọ tó bá ń pè tí ẹ pọ̀ pàtún ráwọn míì tó jẹ́ pé kéèké ń tiẹ̀ ní abẹ́ tiwọn mi tiẹ̀ bí mo ṣe kà á mẹ́rẹ̀ẹ̀rin inú ilé mi tiẹ̀ mọ́ tí mo lè sọ bọ́ nǹkan kan ń ṣe ìyá Musa o tán sùn lẹ̀ àbí kò sí nǹkan tó ṣe. ó ní bá díẹ̀ àwọn labalá náà ti ń jókòó bí báyìí. a ní ń sọ̀rọ̀ lánàá ó ní bá díẹ̀ kì í sì sáwọn náà ibi tí a lọ ní káwọn ti kọlù wọn. kí ni ibo ni ẹ lọ. Canada. ibẹ̀ wọn ti dé. irọ́ ni o. wàláì ọ̀pọ̀lọpọ̀. ẹ dúró bá a súnmọ́ wọn ní ìbọn tẹ wí. Canada ni wọ́n ti dé bí wọ́n ṣe dé ní nǹkan ọ̀hún ti. Canada ni wọ́n ti dé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ilé gbọ́ fún yín. ọba wà láti lè bá. gbèsè pé bó ṣe wà ní ìyá Musa. bẹ́ẹ̀ ni mo sọ. já ìyá Musa kó gbọ́rọ̀ lẹ́nu ìyá Musa. ẹ já jí ìyá Musa náà ká gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. ìyá Musa. Canada. àwọn ará Canada wọn jọ dé gbòòrò yìí ní tí wọ́n mú wọn wá. ìyá Musa ẹ mọ̀ lọ́ra ẹ káàsán ẹ ń sùn lọ́wọ́ Musa gan ẹjọ́ yín lóòótọ́ ẹ gbé àpótí kẹ́ jáde afẹ́ bá yín sọ̀rọ̀ mo ní interest pẹ̀lú tí ẹ sọ yẹn o ìyá Musa ẹ súnmọ́ bí ẹ má lè jó ẹ rọra jọ mẹ́ta ni wọ́n ní bíbá ilẹ̀ ń gbé mọ̀mọ́ sọ̀rọ̀ kan ní ìsìn tí mo ní wẹ́yà irọ́ ni ẹgbẹ́ lọ Canada rí. ẹ lọ Canada rí kí wọ́n lóde tẹ́ padà. ẹ kàn wálé ni. bọ̀ ẹ tún lọ kì í ṣe ìsìn kí ló gbé yín wálé ńgbà yẹn gan. gbẹ́nu lọ. tí ẹni wọ́n sọ bẹ́ẹ̀. ipe kò lè lọ mọ́ ta ló sọ fún ọ pé òun ò lè lọ mọ́. ẹ máa lọ ń tèmi tí ẹni ń sọ òun sọ tèmi. kí ló gbé yín wálé gan láti Canada. kò sí nǹkan mo síìkì díẹ̀ báyìí. ẹ síìkì díẹ̀ lẹ fi wá wálé. ọkọ yín kọ́ tẹ bí Musa fún. àwọn sí lọ́dọ̀ ara wọn ti pẹ́ ọjà rẹ̀. ẹ sì lọ́dọ̀ ara yín ó ti pẹ́. tó ń kálukú ti depart. kí ni tẹ́ ìmọ̀ tó ń ṣe yín gan. ibà lásán ni. pẹ̀lú ògo Ọlọ́run ó dáwọ́ lé yín. sọ mọ̀ pé woman yìí lè wà ókè tá a bá gbé lọ sí hospital. It's true. sọ pé woman yìí lè wà ókè tó bá rí proper care. tó bá rí proper care. mọ́mí Musa ẹ wo bí ṣé ẹ nígbàgbọ́ ní Ọlọ́run ẹ sọ̀rọ̀ sókè ẹ nígbàgbọ́ ní Ọlọ́run ṣé ẹ mọ̀ pé Ọlọ́run lè mú yín kúrò nínú ogun tẹ́ wà yìí ṣé ẹ gbà bẹ́ẹ̀. kò sí tọ́lọ́run ò lè ṣe ohun gbogbo ni ṣíṣe fọ́lọ́run. family àwọn family yín ńkọ́
family tí ń gangan yàtọ̀ sí fún family ọkọ. Family wa ṣùgbọ́n wọ́n sọ pé ẹ súnmọ́ bí ṣùgbọ́n wọ́n sọ pé àwọn rí yín. ẹ wò sẹ́rí ọ̀rọ̀ ńlá lẹ béèrè yẹn ẹ jẹ́ ká gbójú kúrò lára. ẹ má gbójú kúrò ó wù àwa káwọ́ ọmọ ni. ló já béèrè. fámìlì ọyọ ojú tó bá ti ya ẹ mọ̀. fámìlì ó yọjú tó bá ti yá. wọ́n ṣe tó wù wọ́n lọ́wọ́ ni. wọ́n ń ṣe tó wù wọ́n lọ́wọ́. wọ́n ti sọ wọ́n di bọ̀bílù. wọ́n ti sọ wọ́n di bọ̀bílù. wọ́n ti sọ wọ́n di bọ̀bílù. dáàdi yín kọ́. ó yẹ ká ẹ mọ̀ wọn dáadáa nílẹ̀ ẹlẹ́rìí. ẹbí dáàdì mi wọ́n sọ di abarapá sínú ibi tí wọ́n gbé ọ lọ nínú lókà bẹ́ẹ̀. wọ́n sún ọ̀dà abarapá mọ̀mọ́ ńkọ́. ẹ wo ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀. ẹ bá ẹ tiẹ̀lẹ̀ wọ́n sọ̀rọ̀ ibo ni màmá wa. màmá òsì ní bẹ́ẹ̀ lẹ̀ ń gbóhùn ẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ ń ṣàwọn màmá òsì ní bẹ́ẹ̀ lẹ̀ ń gbóhùn ẹ̀rẹ̀ lánàá. màmá òsì ní àwọn àbúrò ẹ̀gbọ́n ńkọ́ abẹ́ẹ̀ lábúrò ẹlẹ́gbọ̀n. ẹni mo ní àbúrò ṣùgbọ́n àwọn àbúrò ọ̀gàn ọlọ́run kò ṣàánú fún wa. ọlọ́run kò ṣàánú fún wa ni. èmi tí mo tún wá jẹ́ pé kíni náà lọ́kàn pẹ̀lú kíni lọ́kàn tó yẹ ọlọ́run tó sọ wípé kíni náà. mo fi ní ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àgbójú láàrin ọ̀rọ̀ àárín yẹn pọ̀ jù. ẹ dé Canada rí bẹ́ẹ̀ sí wa yìí. mo lọ. ẹ dákọ̀ bí ọ̀nà méjì mẹ́ta ní Canada àwọn ará Canada ń wò yín báyìí bọ́n bóyá wọ́n mọ̀ pé bóyá lóòótọ́ lè dé Canada wọn rí. ọ̀ya. mo ti abroad gangan. abroad gangan lẹ lọ ok ọ̀ya ibo lẹ lọ labroad. ọ̀dọ̀ Sára lè mi lọ. ọ̀dọ̀ Sára. láti ọ̀dọ̀ dáàdi wa dé mọ́ láàgbà. mo ti dọ̀dọ̀ Sára. bó lẹ́yìn sí mọ̀ pé wọ́n lọ sí Canada rí mọ́mọ́ àbáwọn wọn sọ fún yín. sísọ fún kọ tèmi ò ní bí sọ fún kódà mo lè bá ń ké sí wèlò ké sí ìyá àná wa kó wá sára yìí wọn jọ lọ síbẹ̀ ìgbà táwọn débi ni. àti ìyá àánú náà wọn jọ lọ Canada ni. ìgbà táwọn dé ni. àbúrò wọn ni lónà. ọlọ́run mọ́mọ́ jàyé ó ti bí ọmọ mú wa. ibẹ̀ ni ẹ ti mú ọ wálé àwọn ará Canada gangan wọ́n mú wọn wá síbò yìí. àwọn ará Canada náà dá wọn padà. wọ́n mú wọn wá síbò wọ́n bá wa nù lé ìyàwó ilé làwọn jẹ́. tó ọlọ́run ọba ó ń ṣe àrà ni ó ọba tá a lè wádìí ọlọ́run tó bá wá jẹ́ pé bóyá ẹ̀ṣẹ̀ kan because nǹkan ò lè ṣẹlẹ̀ kí wọ́n ọlọ́run ọmọ mọ̀ sí tó bá wá jẹ́ pé bóyá ẹ̀ṣẹ̀ kan làwọn ènìyàn iṣẹ́ tí wọ́n fi ń gbèrú gbèsè ayé yìí ọlọ́run wọlá pò ti mẹ́sẹ̀ wa bíbá ìwà dáríjì wọn torí tó o bá dáríjì tó o bá ti dáríjì wọn wọ́n rà láàánú wọ́n rí ìwòsàn because nǹkan ò lè ṣẹlẹ̀ ṣẹ̀dá ọlọ́run mọ̀ sí bóyá ìyà ẹ̀ṣẹ̀ kan ní wọ́n bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ mọ́mọ́ tó bá ti pé ìyà ẹ̀ṣẹ̀ kan ní wọ́n bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ wọ́n lá pé ìwọ náà ló mú wa wábì ọlọ́run dáríjì wọn jẹ́ kán rí wòsàn because nkíní lágbára púpọ̀ jù condition tá a bá wọn abẹ́rẹ́ àwọn mẹ́rin sí sùn nínú bíbà yìí tó ẹ̀yin olólùfẹ́ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ àárín ló wà ó bá ní tiẹ̀ pọ̀ tó bá ní tiẹ̀ pọ̀ ó tún rẹ lómi o tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ o lórí this is true life story kì í ṣe pé bóyá ń tẹ̀yàn heart kì í ṣe kó yá content kankan lélẹ̀ true life story lórí ibi táwọn kan ń gbé àwọn mẹ́rin inú yàrá sáàtẹ̀lé pé bí gan yàrá kọ́lọ́n ó ṣàánú tẹ́jọ́ bá wọ ṣẹ́jọ́ ọlọ́run ọba ara ó tóbi ẹlòmíì sì wà dé pé inú ilé rẹ̀ yóò fẹ̀ǹsẹ̀ yóò sì tún réjò tẹ́jọ́ wọ wọlé wọn àti ráwọn tí ń rí ejò tí ń réjò yàrá wọn nínú tọ́lẹ̀tì wọn ẹ wá wo ibi táwọn ilé ń gbé ẹ wo ibi tí ń sùn wọ́n ti sùn bí ti tọ́dún mélòó bàbá ó ti tó ó ti pẹ́ àló ti tọ́dún mélòó tí wọ́n ti ń gbé bí báyìí.
ìyẹn ò lè sọ ọjọ́ ọdún mẹ́wàá lọ. ọjọ́ ọdún mẹ́wàá lọ. tí mo fẹ́ wí náà nù. tí mo fẹ́ ó ti lé 10 years. ọjọ́ ọdún mẹ́wàá ọgbọ́n ó ti sọ 10 years ṣe ti gbé wíwá yìí. àwọn apá ejò ó ṣẹ̀ṣẹ̀ dé bíbá ẹ̀ tiẹ̀ ni. àwọn àbẹ̀. ìyá Jamiu ló ṣẹ̀ṣẹ̀ dé bíbá ẹ̀ tiẹ̀ tó ń bọ̀. àwọn ṣẹ̀ṣẹ̀ dọ̀dọ̀ wà wọ́n ṣẹ̀ṣẹ̀ níṣẹ́ tí wọ́n ń wá bí kò tí ì pògùn jọ gan. èmi ò lè purọ́ àbí ìyá Jamiu sí abẹ́ tún ibẹ̀ à ń sọ pé sí abẹ́ tún bẹ̀ yẹn sí ni ní ilé bàbá rẹ̀ ń bẹ̀ yẹn. ọlẹ́mí àwọn ògbé bẹ́ẹ̀. ọlẹ́mí òun ò gbé bẹ́ẹ̀. ọ̀nà ọmọ tí wọ́n rí ń bẹ̀. ọ̀nà lọmọ tó rí tó fi lẹ́mí òun ò gbé bẹ́ẹ̀ mọ̀ ẹ mọ̀ jẹ́ àjà yẹn. ìyá Jamiu yìí tá a wá sí nìyẹn a sì ti àtìfà ti fún àwọn èèyàn gbòòrò látànà ẹ má bá ní wálé tó bá níwájú ìtajà ẹ tó ti lè má tajà rẹ iná ní kọ́mọ́dà bíi wípé a kàn wá wọ ògùn lé lásán àjọ lọ tọrọ owó mọ́ a kàn sí iná ló já padà wà lónìí ṣé gbọ́ tá a bá rí ilé yẹn lénìí pẹ̀lú ògùn Ọlọ́run ó kù ń bì náà lónìí ṣé gbọ́ ìyá Jamiu lọ́lọ́ fọkàn yín balẹ̀ ẹ̀yin tó sì kú náà pẹ̀lú ògo Ọlọ́run ràn láàánú sí yín Ọlọ́run ràn láàánú sí yín aláàánú tẹ́ ẹ̀rù kan aláàánú tí ẹ wá sí sí ẹ̀dá tí ẹ wá sí sí ẹ̀dá aláàánú tí ò ní ro pé Ọlọ́run sì kọ̀rọ̀ tí wọ́n nu ẹ fi ẹ̀lẹ́ o aláàánú tó wò pé ẹni Ọlọ́run lè gbowó mi Ọlọ́run lè gba owó tèmi náà tayé ẹni ìsìn Ọlọ́run lè gbowó tèmi náà tayé ẹni ìsìn irú àwọn aláàánú bẹ́ẹ̀ tí wọ́n bá wo fídíò yìí Ọlọ́run fọwọ́ tọ́ wọn lọ́kàn Ọlọ́run fọwọ́ tọ́ wọn lọ́kàn aláàánú tí èbẹ̀rù wípé tí n bá sẹni láàánú ogun tí ń bá jà lè dà lé mi lórí torí àwọn ẹlòmíì a máa wò pé ẹ má jẹ́ ṣàánú Ọlọ́run lọ́mọ àwọn tí ń bá jà o ogun wọn mọ̀ bá dà lé mi lórí o lọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ mi ò fi ràánú gbà. bẹ́ẹ̀ ni ẹlòmíì ọmọ bẹ̀rù pé ogun òdìlé tiwọn nìyẹn o ogun òdìlé wọn ní bá jà ẹ filẹ̀ o kógun ológun ọmọ bá dà lé yín lórí o àwọn èèyàn wà bẹ́ẹ̀ tí wọ́n ń rò bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò sọ bá a kà wọ́n sọ kan wọ́n ní olóore kò ní jíǹsì póòkà bọ́ bá kù díẹ̀ kí ọmọ olóore ó jíǹsì kòtò báyìí mọ̀nàmọ́ná yóò sì ṣiṣẹ́ aláàánú tí ò ní ro nǹkan kan wípé àbògùn kan ní bá yín fà á tẹ́ ẹ fi wà ń rù kọ̀ǹdíṣàn báyìí Ọlọ́run fọwọ́ tọrú ẹni bẹ́ẹ̀ lọ́kàn Ọlọ́run fọwọ́ tọrú ẹni bẹ́ẹ̀ lọ́kàn láṣì Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ wa ẹ rí pé eléyìí tẹ́rìbù kò sí tọ́lọ́run ò lè ṣe o Ọlọ́run lè fi wá yí ayé gbogbo wọn padà bí ẹ ti wà yìí